òkè ṣé gbogbo ẹ ṣe jọmjọm ṣẹnu wa ń fúyẹ́ orí ètò kílẹ̀ rí sí ni ẹ wà lórí ìtàkùn Nínú Media. Ètò kílẹ̀ rí sí ni ètò tí màmá mú wá fún yín fún wa láti lè jọ jíròrò àbí láti fikùn lukùn lórí àwọn ohun kàyéfì àbí àwọn ọ̀rọ̀ kan tá a gbọ́ àbí àwọn ìrírí kan tí wọ́n sọ fún àtàwọn ètò ṣojú wa lórí ètò kílẹ̀ rí sí lẹ́nìí ohun tí mo mú wá fún yín láti ijọ́ tí mo ti rìn mo ń bọ̀ orúkọ tèmi ni aró tó dúdú òjì gọ̀bì ọmọ wọn ló wù òdúró ọmọ ajífẹ́ pé ṣeré ọmọ ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fíran èmi lọmọ bá a rí jẹ àwọ̀lámọ̀ ọmọ mi tútù tí jó ní fàìfàì ẹ̀yin tèmi èsì jẹ́jẹ́ mi rí mo ń lọ o kí mo ń bọ́ tèmi lọ o lọ́ba bá ń gbọ́ táwọn ènìyàn bẹ̀rẹ̀ argument irọ́ ni òótọ́ ni ìyẹn pọ̀ jù ó ga ó kúrú ẹ wá ẹ calm down ẹ máa relax ẹ máa calm down kí ló ga kí ló kúrú gbàtọ́ dẹ̀ máa dáhùn lọ́ba ní àròdù àbó ògbọ́n nǹkan tẹ́ nìyẹn ń sọ ṣá mo ní kí lọ sọ ó ní wọ́n sọ wípé ajá bí ajá ṣe wà yẹn wípé tó bá lóyún sínú kí gbogbo èèyàn sọ pé ó lóyún sínú tí wọ́n bá pa tí wọ́n bá la inú ẹ̀ wọ́n ò ní bá ọmọ nínú ẹ̀ àfìgbà tó bá máa bímọ yẹn ló máa bí fúnra rẹ̀ mo ní ẹ tún ọ̀rọ̀ yín yẹn sọ wọ́n ní ajá tí ajá bá lóyún sínú tẹ́ bá rí pé ó lóyún kán wá pa kí wọ́n la inú ẹ̀ wọ́n ní wọ́n ní bá ọmọ kankan nú ẹ̀ àmọ́ tó bá yẹ pé ó lóyún yẹn tó ṣetán àti bí ọmọ yẹn lásìkò tó máa bímọ yẹn ó máa bí ọmọ yẹn bá ní ìyẹn pọ̀ o ìyẹn má dẹ̀ gàdú wọ́n ní òótọ́ ni ìwọ lọ bèrè lọ́wọ́ àwọn lọ bèrè lọ́wọ́ àgbàlagbà náà ìyẹn lèmi náà bá gbé wá fún wa wípé ẹ̀yin àgbàlagbà ẹ̀wọ̀n èrè tó mẹ́wọ̀n èrè jù mí lọ ẹ̀wọ̀n àbúrò mi dédé rí experience wọn kún ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ṣé lóòótọ́ ni wípé tí ajá bá lóyún sínú tí wọ́n bá pa tó bá la inú ẹ̀ wọn ò ní bá ọmọ nínú ẹ̀ àfìgbà tó bá fẹ́ bí ọmọ yẹn nìkan ló máa rí ọmọ nínú ẹ̀ èmi ò mọ bá ṣe fẹ́ ṣe léyìí sí o ẹjọ ẹ bá mi dá sí o gbogbo èsì àbí èrò yín gbogbo ẹjọ ẹ bá mi fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa lórí ayélujára a wà lórí Facebook gẹ́gẹ́ bí Nínú Media a wà lórí TikTok Instagram àti Thread gẹ́gẹ́ bí Nínú_media lórí YouTube a wà níbẹ̀ gẹ́gẹ́ bí Nínú Media 01 màá máa retí yín tábàdẹ̀ wàá rí àwọn ohun kàyéfì tẹ́yìn náà fẹ́ kí n bá yín gbé sí afẹ́fẹ́ àbí àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì bí èyí tí mo jùlẹ̀ yìí náà tẹ́ ẹ fẹ́ ká jọ dá sí ẹ fi wọ́n ṣọwọ́ sí wa ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ sí àwọn nọ́mbà wa tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín àbí kí ẹ lo ímeèlì wa nuwamedia@gmail.com gbogbo ìgbà kò sígbà tẹ́ ẹ pè wá kò sígbà tẹ́ ẹ tàtẹ̀ránṣẹ́ tẹ́ ẹ rí ìdáhùn àwa ń bẹ̀ adúró digbí èmi náà sì ní tiyín ní tòótọ́ aródú òjì gọ̀bì ọmọ wọn ló wo òdúró ajífẹ́ pé ṣeré ògbógbòǹdù ẹkùn gbogbo máa fíran èmi lọmọ awo tí ṣọ̀gá awọ ọmọ bá rí jẹ àwọ̀ lámọ̀ ọmọ mi tútù tí jó ní fàìfàì àlàáfíà.